wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, July 21 ọdún 2025 táwa nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò èyí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi dédé lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kàn rán yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, àwọn kan rí àwògbà yín ká o, ọ̀wọ̀ iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Lẹ́yìn ní lọ́jọ́ tòní ṣíṣe kí ẹ láwọn ìdíyà tuntun, kí ẹ sì láwọn àǹfààní tuntun tó ṣe é pé ẹ tún lè lò tí àwọn iṣẹ́ yín lọ́wọ́ dáadáa. Agbára kankan máa wà fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ kíyèsára tí ẹ bá fẹ́ gbé ìgbésẹ̀ tẹ́ bá gbé lọ́jọ́ tòní tí pàápàá lórí ọ̀rọ̀ owó, kó má jẹ́ pé bóyá a lọ bí kọ́ta yín pàdánù owó. Kẹ́ kíyèsára tẹ́ bá ń gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní, ẹ serious lásìkò tẹ́ bá ń sọ̀rọ̀ tó jọmọ́ owó. Ẹ má kàn gbé ìgbésẹ̀ ẹni tẹ́ńbẹ́lú. Kẹ́ kíyèsára tó bá sì jẹ́ pé bóyá ẹ fẹ́ sọ dìgbà mìíràn láti ṣe nǹkan kí nǹkan tó bá jọmọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ fẹ́ gbówó lórí nǹkan kan, ẹ fẹ́ gbé ìgbésẹ̀ tó jọmọ́ owó, kí ẹ sọ dìgbà mìíràn. Lénìí kò dára kẹ́ finú tọ̀yàn rárá, kẹ́ gbára léèyàn rárá o. Lénìí kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín ńlẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò. Ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú ìbínú, kẹ́ sì ṣàdúrà kọ́lọ́run gbé yín borí àwọn ọ̀tá. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ ní ìrẹ̀lẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ máa láǹfààní àti bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́nà tó ṣe kó máa yá àwọn èèyàn yékéyéké, tó sì máa bí ìrẹ́pọ̀ láàrin ẹ̀yin àti àwọn èèyàn lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sì rèé, ó ṣeé ṣe kí ẹ bẹ̀rẹ̀ ní nífẹ̀ẹ́ sí láti ṣe àwọn nǹkan tó ṣe é pé á mú kí inú yín dùn, káyọ̀ yín kún bí kẹ́ enjoy ara yín. Bẹ́ẹ̀ sì ni ìgboyà máa wà fún yín dáadáa. Lọ́jọ́ tòní sì rèé, gbogbo nǹkan wọ̀nyí á ràn yín lọ́wọ́ láti rí dájú pé ẹ tún fojú sunsun wo àwọn nǹkan kan, ẹ tún fi ẹ̀lẹ̀ ṣe láàyè iṣẹ́, kí ẹ sì máa bí kọ̀ọ̀kan yín balẹ̀ pẹ̀sẹ̀. Lọ́jọ́ tòní kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí abẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lọ́jọ́ tòní. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí àwọn kan dáadáa kó rọ̀gbà yín kára tí yín náà sì yà gágá dáadáa. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ wulẹ̀ gbajúmọ̀ nǹkan tó ṣe kókó fún yín láti gbajúmọ̀, kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní kẹ́ wà positive, ìyẹn máa jẹ́ kí àwọn èèyàn tí ó ṣe é pé wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan tẹ́ ń ṣe kí wọ́n túbọ̀ gba ti yín dáadáa, láti jẹ́ káwọn èèyàn tuntun náà kí wọ́n túbọ̀ gba ti yín láàyè iṣẹ́ àti ibikíbi tí ẹ bá wà. Lọ́jọ́ tòní ó dára kí ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti fi ṣe àwọn nǹkan tó ṣe é pé á mú kí inú yín dùn, káyọ̀ yín kún, tàbí kẹ́ lo àkókò àti ìgbọ́wọ́wọ̀lẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Gbogbo nǹkan tó á ṣàmú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ ẹ ṣe lẹ́yìn tẹ́ bá parí iṣẹ́ lénìí kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive bí a ti ṣe sọ, ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ ṣọ́wó náà, kẹ́ má ṣe dànù àpà rárá. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ góòdù rárá, látàrí pé góòdù jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí, tó lè fa pọ́blẹ́mù tẹ́ òró kan rárá fọ́ta yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa wòye sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká yín, bí ìgbà bẹ́ẹ̀ fẹ́ máa bí yín léèrè pé àkílódé tẹ̀tẹ̀ wò lẹ́ ń fa fanfa pẹ̀lú èèyàn àbí ní iṣu pẹ̀lú èèyàn. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn nǹkan tó ṣe pé ẹ ti ń stress lórí, àbá àwọn nǹkan tó ṣe pé ó ń fa ìbàlẹ̀ ọkàn kó dàbí ìgbà pé ẹ máa fẹ́ jọ̀wọ́ rẹ̀ pátápátá. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ sì rí dájú pé ẹ fi àlàáfíà àti ìrọ̀rùn bá àwọn èèyàn lọ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni, látàrí pé àwọn ọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ tẹ́ bá sọ látàrí ìbínú ṣeé ṣe kí ó fẹ́ bí issue láàrin ẹ̀yin àti èèyàn, tàbí kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó fẹ́ ṣàkóbá fún mọ̀lára wọn. Lọ́jọ́ tòní sí rèé, ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ argument. Ẹ wò lẹ́ introspect, kẹ́ wò lẹ́ pé ayé wálé pé àṣé ìjà iṣẹ́ nídìí ẹ̀ṣá, stress ìtẹ̀kàn déédéé fúnra yìí iṣẹ́ tí ẹ nílò rẹ̀ ṣá.
lọ́jọ́ tòní sí rèé. Tẹ́ bá wà níbi ìpéjọpọ̀ kan tí ò wulẹ̀ tẹ́yín lọ́rùn tó dàbí ìgbà pé wà comfortable ẹ jìnnà síbẹ̀ pátápátá, lẹ́ni kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára, bẹ́ẹ̀ sì ni kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ wá fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní, ó ṣeé ṣe káwọn èèyàn tún gbóríyìn fún yín dáadáa látàrí àwọn ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín tẹ́ ń lò láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ fẹ́ ràn àwọn èèyàn kan lọ́wọ́ tó ṣe pé wọ́n ń kojú àwọn ìṣòro kọ̀ọ̀kan tó ṣe pọ́pọ́lọ pípé tọ́lọ́run fún yín, òun náà lẹ́ẹ̀fi yanjú gbogbo nǹkan wọ̀nyí fún wọn tí a sì bè kí àwọn èèyàn tún gba ti yín dáadáa, kí wọ́n tún gbájúmọ́ yín, kí wọ́n tún gbóríyìn fún yín, kí wọ́n tún gbà fún yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára kẹ́ fi sort out àwọn nǹkan tó bá dàbí issue láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín láti jẹ́ kí nǹkan àárín yín tún gún régé dáadáa padà. Lénìí ó dára kẹ́ múra dáadáa, kí ẹ sì dán rí lójú, kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tọ́ sí yàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ sì rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀. Lọ́jọ́ tòní sí rèé, aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ṣùgbọ́n ẹ wá gbọ́dọ̀ wọṣọ orange rárá látàrí pé orange jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀. Bẹ́ẹ̀ sì ni á dàbí ìgbà para yín yá gágá púpọ̀. Ìgboyà máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní tí yẹn sì máa ràn yín lọ́wọ́ tẹ́ bá lò lórí ohunkóhun lọ́jọ́ tòní. Gbogbo kan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe, tẹ́ bá ti jí lóòrò òní, kẹ́rí dájú pé ẹ plan ẹ̀, ẹ ti bẹ̀ tí iṣẹ́ lé lórí, ẹ máa rí iṣẹ́ dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Múdù yín sì máa dára tí ilẹ̀ ní ó fi ṣú lọ́jọ́ tòní sí rèé. Kẹ́ ní ìgbàgbọ́ ní kúkú nínú ara yín lọ́jọ́ tòní, kẹ́ wà positive dáadáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì rí dájú pé ẹ gbà àlàáfíà láyè káyè tẹ́ bá wà pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Sí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ fẹ́ máa ṣèmẹ́lẹ́, kẹ́ fẹ́ ṣọ̀lẹ bákan, ó ṣeéṣe kó nira díẹ̀ fún yín láti gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ẹ má wulẹ̀ wà distracted, ẹ gbìyànjú láti motivate ara yín, ẹ wòye sí àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe, kẹ́ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n létòlétò, kẹ́ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tó bá dàbí ìgbà pé ó nira díẹ̀ fún yín láti gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́, ẹ create àkókò láti bá olólùfẹ́ yín tàbí ọ̀rẹ́ yín kan sọ̀rọ̀. Ìyẹn lè jẹ́ kí ẹ tún ní nice time díẹ̀ ṣáájú kẹ́ tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, máa padà jẹ́ kẹ́ lè focus díẹ̀. Ọjọ́ tòní ó dára kí ẹ má dá sọ́wọ́ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín. Lénìí kẹ́ rí dájú pé ẹ wà active, ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Bẹ́ẹ̀ sì làwọn plan tẹ́ bá ní ẹ pamọ́ láṣìírí, kẹ́ má jẹ́ kó hàn sẹ́nikẹ́ni kó lè já sí bí ẹ ṣe ń fẹ́. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kí ẹ yí ipò padà èyí tó ṣe pé ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ nínú ìgbésí ayé lákòókò yìí. Lọ́jọ́ tòní tẹ́ bá rí pé bóyá issue fẹ́ wà láàrin ẹ̀yin àtèèyàn, ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ argument látàrí pé gbogbo nǹkan tó bá jọ mọ́ argument tẹ́ bá dá sí lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó fẹ́ dá nǹkan mí lẹ́nu ìgbésí ayé yín lọ́jọ́ ọ̀la. Ẹ kíyèsára, ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ fi avoid àwọn ìṣòro èyíkéyìí tó bá máa fà sínú ìgbésí ayé yín. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí ipò padà rere láàyè iṣẹ́ yín. Ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí tẹ́ ẹ bá rí dáadáa gbámú lénìí, ẹ rí dájú pé ẹ calm down dáadáa, ẹ má bá wọn jà, ẹ má bẹnikẹ́ni fàfàǹfà rárá. Ìyẹn á bí kórè tí wọ́n tọ̀yìn wá dáadáa lọ́jọ́ tòní. Lénìí kò dára kẹ́ fi inú tọ̀yàn rárá, kò dára kẹ́ gbára léèyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ gbájúmọ́ iṣẹ́ dáadáa, kẹ́ má wulẹ̀ rí tẹnikẹ́ni wò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Lọ́jọ́ tòní aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ẹ máa rí ìdùnnú, ẹ máa ráyọ̀. Ọjọ́ tòní ara yín máa yá gágá, tínú yín á sì dùn dáadáa. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín, pàápàá láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ má wulẹ̀ ṣe àṣejù lórí ohunkóhun kó má bàa bí ìṣù díẹ̀ fún yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ìbọn tẹ́ bá wà positive lọ́jọ́ tòní, gbogbo nǹkan tó ń fẹ́ á bọ́ síbi ẹ̀ ṣe ń fẹ́. Ẹ wulẹ̀ gbájúmọ́ṣẹ́, kẹ́ sì mú sùúrù lò, kí ẹ ní ìfaradà. Gbogbo nǹkan wọ̀nyí á jẹ́ kẹ́ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló dára kí ẹ lo àkókò àti ìgbà àsìkò tẹ́ bá free kẹ́ lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín. Ìyẹn á bí ìdùnnú àbáyọ tó pọ̀ fún yín lọ́jọ́ tòní. Kẹ́ sì tọ́, kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Lénìí kí ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ lérúkọ Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní ó ṣeéṣe kó wùn yín púpọ̀ láti rìnrìn àjò láti lọ ṣàbẹ̀wò sí yàn láti travel lọ́jọ́ tòní kó wá dàbí ìgbà pé ẹ tiẹ̀ fẹ́ mọ ibi tẹ́ fẹ́ gbà ẹ mọ̀nà tẹ́ fẹ́ tọ̀. Ẹ̀yin àtẹnitẹ́ bá jọ fẹ́ travel tàbí tẹ́jọ fẹ́ rìnrìn àjò yìí ó ṣeéṣe káwọn fẹ́ mú bí kan kó má fi bẹ́ẹ̀ tẹ́yìn lọ́rùn kí irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ kó wáyé lọ́jọ́ tòní. Travel opportunity sì lè wáyé fọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́jẹ́ iṣẹ́ lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tí ẹ bá tẹ̀lé bẹ́ẹ̀ ẹ bá travel ó lè padà bí oore fún yín dáadáa. Ó dára kẹ́ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ wà positive, kẹsì fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní ẹ máa fẹ́ ṣe nǹkan yín létòlétò. Ẹ máa fẹ́ rí dájú pé àwọn pílánù tí ẹ ti ń ní ẹ máa fẹ́ rí dájú pé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì wá sí ìmúṣẹ bẹ̀ sí iṣẹ́ lé wọn lórí lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kí ẹ rí dájú pé àwọn nǹkan tí ẹ ti ń gbẹ̀lérò látijọ́ mẹ́ta àwọn pílánù tí ẹ ti ń ní kẹbẹ̀ sí iṣẹ́ lé lórí bí a ti ṣe sọ lọ́jọ́ tòní ó máa dára púpọ̀ kí ẹ má wulẹ̀ fèní dènì ọ̀làdọ̀là lórí okòhun tí ẹ bá fẹ́ ṣe lásìkò yìí ẹ má procrastinate rárá. Ẹ gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ ohun tó ti ń sọ sí yín lọ́kàn kẹbẹ̀ sí iṣẹ́ lé lórí lọ́jọ́ tòní. Tẹ́ bá gbájúmọ́ṣẹ́ dáadáa ẹ máa ṣàṣeyọrí. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ wà determine bẹ́ẹ̀ sì lẹ́ lóbìnira lélẹ̀ láti káàkiri lọ kíbi láti lọ wá oore kò sí problem. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 àìmọ̀síwúlò lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó má wọ̀nyí lọ́wọ́ rárá bí ìgbà pé kẹ́ ò lẹ̀ gbajúmọ̀ nǹkan ní kíákíá kẹ́ ò lẹ̀ fi kánjúkánjú ṣe nǹkan lọ́jọ́ tòní òun lá máa rí fún yín pàápàá láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín tàbí nǹkan tó bá jọ mọ́ ọ̀rọ̀ owó. Ẹ rí dájú pé ẹ kọ̀ǹtúrò kọ̀ọ̀kan àtowó àti feeling yín o àtẹ̀mọ́ṣọ́ yín kẹ́ kọ̀ǹtúrò ẹ̀ pátápátá ẹ mọ́kàn balẹ̀ lórí tẹ́ bá kánjú ṣe nǹkan kan lọ́jọ́ tòní ṣeéṣe kó padà bí iṣu tàbí kó bí damages fún yín kẹ́ kíyèsára lọ́jọ́ tòní kẹ́ wọlé gbajúmọ̀ṣẹ́ kẹ́ lè rore gbámú lọ́jọ́ tòní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ tí ènìyàn bá ṣẹ̀yìn kẹ́ má jò pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì bẹ́ẹ̀ sì ni kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2:30 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ìwé gbogbo ajẹ́sí wa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.